Ẹ dúró ná, ipa wo ni iṣẹ́ olùkọ́ ń kó nínú ìdàgbàsókè ọmọnìyàn? Ẹ dúró ná, ipa wo ni àwọn olùkọ́ ń kó nínú ìdàgbàsókè ẹ̀dá ọmọnìyàn? Ojú wo ni àwọn ènìyàn fi ń wo àwọn olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàńlá ayé? Ọjọ́ wo lẹ kàn tiẹ̀ rántí àwọn olùkọ́ tí wọ́n kọ́ yín láwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school? Láwàá sọ àwọn tó kọ́ yín níléèwé girama ìyẹn secondary school. Iṣẹ́ olùkọ́. Ẹ farabalẹ̀, ẹ gbọ́ àlàyé wa nínú fídíò yìí, kẹ́ ẹ wo ipa tí iṣẹ́ olùkọ́ ń kó nínú ìdàgbàsókè ọmọnìyàn àti ìhà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kọ sí àwọn olùkọ́ wa gbogbo. Ẹ farabalẹ̀, ẹ máa bá wa ká lọ. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Láti iléeṣẹ́ Otasansan TV náà láti ń kí gbogbo àwọn olùkọ́ pátá bẹ̀rẹ̀ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn primary school títí tí ó fi dé iléèwé gíga yunifásitì là ń kí gbogbo àwọn olùkọ́ pátá. Ọba Èdùmàrè yóò bá ní pín gbogbo olùkọ́ lérè o, ẹ̀ ní ṣiṣẹ́ lásán, ẹ̀ ní ṣàṣejẹ láṣẹ Èdùmàrè. Torí pé tí a bá ń sọ nípa ìdàgbàsókè, ìlọsíwájú ọmọ ẹ̀dá ènìyàn, ipa tí àwọn olùkọ́ ń kó kì í ṣe ipa kékeré, ipa ńlá, ipa tó tóbi, ipa tó ṣe pàtàkì òun ni àwọn olùkọ́ ń kó nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá. Torí pé gbogbo àwọn tí à ń wò lókè, gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n jẹ́ èèyàn lénìí, tí wọ́n làmìlaka, pàápàá jùlọ àwọn olóṣèlú wa tí wọ́n di ipò kan tàbí míì mú, olùkọ́ ló kọ́ wọn. Olùkọ́ ló kọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, olùkọ́ ló kọ́ gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan, olùkọ́ ló kọ́ àwọn aṣòfin wa, àwọn senators, olùkọ́ ló kọ́ àwọn house of rep wa bákan ní national. Bákan náà olùkọ́ ló kọ́ àwọn state house of assembly, àwọn legislatures wa, olùkọ́ ló kọ́ wọn. Olùkọ́ ló kọ́ doctors, olùkọ́ ló kọ́ engineers, olùkọ́ ló kọ́ communicators, olùkọ́ ló kọ́ oríṣiríṣi àwọn iṣẹ́, àwọn profession iṣẹ́ ọwọ́ olùkọ́ ni. Ṣùgbọ́n ó ṣeni láàánú lásìkò tá a wà yìí, ó ṣeni láàánú ní òde ayé tá a wà yìí. Torí pé nínú àwọn iṣẹ́ tí ó rí fà sẹ́yìn, nínú àwọn iṣẹ́ tí àwọn ìjọba tí wọn ò kọbi ara sí, tí wọn ò ṣe àpọ́nlé fún, òun náà ni iṣẹ́ olùkọ́ wà. Tipátipá lẹ́fìrí olùkọ́ onípele kẹjọ tó ń gba 45,000 naira. Wọ́n tún wá ń gba owó yẹn, wọ́n tún manage ẹ̀, wọ́n dẹ̀ ń kọ́ àwọn ọmọ bó ṣe tó àti bó ṣe yẹ. Nígbà tí wọ́n bá tún wá rìtáyà, tí wọ́n bá fẹ̀yìntì tán, tó yẹ kí wọ́n fi ọwọ́ wọn gba ẹ̀tọ́ wọn, ìyẹn owó àjẹmọ́nú, owó ìfẹ̀yìntì, tó jẹ́ pé òun náà ni yóò kù wọ́n kù nígbà tí wọ́n ti dógbó, tí wọn ò lè lọ sí kíláàsì mọ́, tí wọn ò lè ṣe nǹkan kan mọ́, tó jẹ́ pé owó yẹn náà ló yẹ kí wọ́n fi máa gbọ́ bùkátà, ló yẹ kí wọ́n fi máa jẹun títí di ìgbà tí ọlọ́jọ́ bá dé. Ṣùgbọ́n síbẹ̀ ó ṣeni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ lórílẹ̀ Nàìjíríà òun náà ni wọn ò ṣe ẹ̀tọ́ àti tó yẹ fún àwọn olùkọ́ yìí lẹ́yìn tí wọ́n bá rìtáyà, tí wọ́n bá fẹ̀yìntì tán lẹ́nu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ tí wọ́n ti fi ẹ̀yìn tì, tí wọn ò rí ẹ̀tọ́ wọn gbà, tí wọn ò rí àjẹmọ́nú wọn gbà, tí wọn ò rí owó fẹ̀yìntì wọn gbà, lọ́jọ́ pé wọ́n ti papòdà, wọ́n ti jọ́lọ̀ nípè látàrí ebi. Ọ̀pọ̀lọpọ̀ alákàntí ẹ̀ tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti gbẹ́mìí mì látàrí pé à ń wọkọ̀ lọ sí ilé ìjọba, sí ministry láti lọ béèrè fún ẹ̀tọ́ àti àjẹmọ́nú wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ti pàdánù ẹ̀mí wọn lójú ọ̀nà, téyì kò sì yẹ kí ó rí bẹ́ẹ̀. Ojú tí ìyà tí àwọn olùkọ́ ń jẹ kì í ṣe kékeré, pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà, ó sì yẹ kí ìjọba kí wọ́n wá àtúnṣe sí i. Ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ní kọ̀ọ̀kan tí rí tàwọn olùkọ́ ní kò rí tí wọ́n rò. Ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ní orí tàwọn olùkọ́ rò, tó jẹ́ pé bámúbámú ló yó,
ni mo yó òun ni ìlù tí wọ́n ń lù sí àwọn olùkọ́ wọn kàn tí ẹ̀ kọbi ara sí àwọn olùkọ́ kí tó wá ṣe àjẹmọ́nú kí tó pé wọ́n fi owó àjẹmọ́nú owó oṣù wọn kí tó pé wọ́n tún fi ń dùn wọ́n nìkan àwọn nǹkan tí olùkọ́ nílò ó ní láti kọ́ ọmọ àwọn nǹkan tí wọ́n nílò láti kọ́ ọmọ ní àkọyege ní àkọyanjú ó ní kò sí ní àwọn iléèwé wa gbogbo léyìí tó sì ń ṣe àkóbá ipa tí ó yẹ kí ìkọ́ni kó ní lára àwọn ọmọ wa tí wọ́n lọ sí iléèwé a ti rí ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ gan tó bínú fi iṣẹ́ sílẹ̀ látàrí pé kò sí àmójútó tótó àti àmójútó yẹ láti ọ̀dọ̀ ìjọba sí àwọn iléèwé wa gbogbo a ti rí olùkọ́ tó jẹ́ pé ó bínú fi iṣẹ́ sílẹ̀ látàrí pé kò sí àwọn nǹkan èlò bíi chalk bíi book bíi textbook bíi àga ìjókòó nínú class tó wà tó sì bínú fi iṣẹ́ sílẹ̀ látàrí pé ìjọba wọn ti kùnà lórí ojúṣe wọn bẹ́ẹ̀ lọ oríṣiríṣi àwọn ìrírí òun náà ni a ti rí láti ọ̀dọ̀ àwọn olùkọ́ tó jẹ́ pé tí wọ́n fi hàn látàrí ipò tí àwọn iléèwé wa tí wọ́n wà ní ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tó sì yẹ kí lára àwọn mínísírì tó yẹ kí ìjọba yálà ìjọba àbílẹ̀ ni ìjọba ìpínlẹ̀ ni tàbí ìjọba àpapọ̀ lára mínísírì tí ó yẹ kí wọ́n mójútó jù òun náà ni Ministry of Education ẹ̀ka ètò ẹ̀kọ́ ó wà lára àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó yẹ kí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba àbílẹ̀ tó yẹ kí wọ́n mójútó tá a bá ń fẹ́ ìdàgbàsókè àti ìlọsíwájú tí ó tọ́ tó sì yẹ fún orílẹ̀-èdè Nàìjíríà torí pé ìdàgbàkùtẹ̀lẹ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè kan orí ẹ̀kọ́ òun náà ni gbogbo rẹ̀ wà orí ẹ̀kọ́ òun náà ni gbogbo rẹ̀ wà ẹ̀mí tá a bá kọ́ tó bá yege òun náà ni yóò mọ̀ pé èèyàn máa tún orílẹ̀-èdè rẹ̀ ṣe ẹni tá a bá kọ́ tó bá yege tó bá yàn yọ òun náà ni yóò mọ̀ wípé èyí téèyàn bá lọ́lá téèyàn bá lówó téèyàn bá lò tọ́lọ́n bá bùkún èèyàn ó yẹ kí èèyàn wá da iṣẹ́ sílẹ̀ sórílẹ̀-èdè rẹ̀ ni ẹni tá a bá kọ́ oníyàn mọ̀ wípé ìwà jìbìtì kò tọ́ kò yẹ ẹni tá a bá kọ́ oníyàn mọ̀ wípé kò yẹ kí a máa pa ènìyàn kò yẹ ká máa gbé ènìyàn sówó ká máa gbé ènìyàn sọ̀rọ̀ ṣùgbọ́n látàrí pé ìjọba ti kùnà lórí ojúṣe wọn láti jẹ́ pé kí ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà kó múnádóko òun náà ni ó fa gbogbo àwọn wàhálà àìsétò ààbò tí ó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n yan iṣẹ́ ajínigbé láàyò tí wọ́n yan iṣẹ́ adigunjalè láàyò tí wọ́n yan agbénipa láàyò kì í ṣe nǹkan míì látàrí pé wọn ò ní ẹ̀kọ́ tó péye ni tàbí ká sọ wípé látàrí ìkùnà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nípa ètò ẹ̀kọ́ òun náà ni ó ń fa irú àwọn nǹkan báyìí ìdí rèé náà la fi ń rọ gbogbo ẹlẹ́ka ìjẹ̀ka ní àwọn ìjọba wa lórí Nàìjíríà ìjọba àpapọ̀ ni ìjọba ìpínlẹ̀ ni ìjọba àbílẹ̀ ni kí wọ́n jọ̀ọ́ nítorí tọlọ́run kí wọ́n rí sí ètò ẹ̀kọ́ ní àánú ṣàkóso wọn kí wọ́n rí sí ètò ẹ̀kọ́ ní ṣàkóso wọn kí wọ́n mú ètò ẹ̀kọ́ ní ọ̀kúnkúndùn kí wọ́n mú ètò ẹ̀kọ́ ní pàtàkì torí pé ẹ̀kọ́ ó ṣe kókó nínú ìgbésí ayé ẹ̀dá ẹ̀kọ́ ṣe pàtàkì nínú ìjọmọnìyàn wípé ẹ̀kọ́ òun náà ni ó máa ń mú ẹ̀dá gòkè ẹ̀kọ́ ló máa ń mú ẹ̀dá tayọ nínú ìdáwọ́lé rẹ̀ ẹ̀kọ́ ló máa ń mú yẹn ṣe àṣeyọrí. ìwádìí gan fi yé wa wípé ìjọba orílẹ̀-èdè kan tí ó bá mú ètò ẹ̀kọ́ ní yẹpẹrẹ àti ṣe àṣeyọrí irú ìjọba bẹ́ẹ̀ ó di ọgbọ́n ó di agídí torí pé inú ètò ẹ̀kọ́ náà ni gbogbo ìdàgbàsókè òun náà ni ó wà ìdí rèé tá a fi ràn ìjọba wa kí wọ́n mú ètò ẹ̀kọ́ ní pàtàkì jùlọ kí ìdàgbàsókè àti ìlọsíwájú ó lè bá orílẹ̀-èdè wa orílẹ̀-èdè Nàìjíríà kódà a gbọ́ a sì mọ̀ wípé ìjọba tó bá kùnà lórí ètò ẹ̀kọ́ àlàáfíà ìṣọ̀kan yóò jìnnà sírò orílẹ̀-èdè bẹ́ẹ̀ la fi ràn ẹ̀yin ìjọba wa ẹ bá ní mú ètò ẹ̀kọ́ ní pàtàkì ní kókó kí ìdàgbàsókè ìlọsíwájú àlàáfíà kó lè jọba ní orílẹ̀-èdè Nàìjíríà pọ̀lọpọ̀ ní ọ̀rántí àwọn olùkọ́ wọn mọ́ ọ̀dà ẹ̀jẹ̀ àṣẹ báyìí
olùkọ́ wo o ní ẹ̀yin ò lè gbàgbé ní àwọn iléèwé yín gbogbo tí ẹ ti kà kọjá? Olùkọ́ wo lẹ lè gbàgbé níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ́ lọ, ìyẹn primary school tẹ́ lọ? Olùkọ́ wo lẹ lè gbàgbé? Olùkọ́ wo lẹ lè gbàgbé níléèwé girama tẹ́ lọ, ìyẹn secondary school tẹ́ lọ? Olùkọ́ wo lẹ lè gbàgbé ní iléèwé university tàbí colleges of education tàbí polytechnics? Lecturer wo lẹ lè gbàgbé tó jẹ́ pé títí láíláí òun náà ni ẹ máa rántí rẹ̀, àti pé kí ni nǹkan tẹ́ fi lè gbàgbé àwọn olùkọ́ yìí, kí ni nǹkan tẹ́ fi máa rántí àwọn olùkọ́ yìí títí láíláí ọjọ́ ayé yín? Ẹ bá ní fi ránṣẹ́ nísàlẹ̀ fídíò yìí láàyè comment. Ẹ jẹ́ ká mọ olùkọ́ tẹ́ lè gbàgbé láwọn iléèwé gbogbo tí ẹ ti lọ. Ẹ fi ránṣẹ́ o, ẹ jẹ́ ká mọ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ dẹ̀ bá ní tẹ notification bell kẹ́ ẹ lè láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè.